mo bẹ̀ gbogbo ọmọ ọkọ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin ẹ jọ̀ọ́ ẹ bá mi gbọ́ ọ́díò mi yìí fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ ọ́díò mi yìí ẹ gbọ́ yékéyéké gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tẹ́ fẹ́ kó dà fúnlẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín ni ẹ bá mi gbọ́. torí ọ̀pọ̀ ní báyìí ibi Ààrẹ ọ̀nà káyọ̀ ọba Gani lẹ́yìn pariwo ṣé ọba Gani ba olóyè Sunday Igboho lórúkọ jẹ́ lẹ́ ń jà fún ni àbí ẹ fẹ́ kó olóyè Sunday Igboho jàre ọ̀nà kakanfò and mo dẹ̀ kó yẹ yín olóyè Sunday Igboho lè jàre ọ̀nà kakanfò lẹ̀ Yorùbá ẹ kóòtù mi ní anywhere torí ọ̀pọ̀lọpọ̀ yín kan wá sórí social media ni ẹ mọ nǹkan pa àṣà àti ṣe Yorùbá nínú ìtàn Ààrẹ ọ̀nà kakanfò jíjẹ wọn kì í fọmọ Ọ̀yọ́ jẹ ọmọ Ọ̀yọ́ dẹ̀ ni olóyè Sunday Igboho so ẹ tẹ̀kọ́ gbójú kò nìyẹn then àwọn bàbá tó fi Gani jẹ ẹ má jẹ́ ká rubbish àwọn bàbá yẹn o ẹ bọ́ òwe tẹ̀ ń pa nípa àwọn bàbá yẹn mọ̀ nǹkan tí wọ́n ń ṣe so ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn tọ́jú ọ̀rọ̀ pé àwọn abáyàn lórúkọ jẹ́ abáyàn lórúkọ jẹ́ ni ẹ fi olóyè Sunday Igboho àti Gani sílẹ̀ ẹ má tẹ̀bá ti lè dá sí ẹ má ronú sí because nígbà tí bọ̀bọ̀ kan tó ń pè é láàárọ̀ tó ń tẹ̀yìn ṣe program kan ẹ máa wo àwọn topic program ẹ likewise yeke lady k likewise yeye dara likewise baba gbàgede mọ likewise baba Èkìtì set of people náà ló dẹ̀ dá Odùduwà nation ro set of wọn yẹn náà ló fẹ́ ni wọn scatter gbogbo àlọ́ Odùduwà nation nígbà tí bọ̀bọ̀ àròlé tẹ̀ntẹ̀ yẹn máa sọ̀rọ̀ ó ní ẹ̀yin ọmọ OPC ọ̀gá yẹn máa ṣẹ̀wọ̀n ó ti gbàgbé pé nínú Odùduwà nation ọmọ OPC wà ń bẹ̀ nínú OPC ọmọ Odùduwà nation wà ń bẹ̀ so ó kàn lè máa lánú gbàgà kó kàn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ má sọ̀rọ̀ tó máa sọ Yorùbá dọ̀tá ara wọn ẹ fi olóyè Sunday Igboho àti Gani sílẹ̀ kò ọ̀rọ̀ yóò kan gbogbo OPC ọ̀rọ̀ yóò dẹ̀ kan gbogbo Odùduwà nation ẹ má kó anybody papọ̀ ẹ má kó anybody papọ̀ mi mọ̀ bí èmi ò sẹ́dẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò èmi ò sọ wípé olóyè Sunday Igboho ló jàre mi dẹ̀ sọ pé Gani ló jàre mi ní olóyè Sunday Igboho ló jẹ̀bi mi ní Gani ló jẹ̀bi ṣùgbọ́n ẹ fi wọ́n sílẹ̀ ibi tó wà wọ́n méjì kan máa wọ́ra wọn lọ bọ̀ ẹ má jẹ́ káwa sọ́ra wa di ọ̀tá ara wa torí bẹ́ẹ̀ nígbà tí ẹ̀yin kan bá wá dìde tẹ́ ń sọ̀rọ̀ sí gbogbo OPC lápapọ̀ táwọn náà ìbòyàn náà bá tó wá padà dé táwọn náà tó wá padà dọ̀rọ̀ padà ẹjọ́ sí gbogbo tí nǹkan máa nítumọ̀ nílẹ̀ Yorùbá ni please ẹ má torí mo ti máa ń sọ ẹ má torí owó tẹ̀yìn fẹ́ rí lórí social media kẹ́ máa fi ẹnu yín tutukutu dà I know but èmi o mo máa ń sọ èmi mi nítorí pé mo fẹ́ generate owó kí n balẹ̀ Yorùbá jẹ́ kí n fẹ́ nu mi balẹ̀ Yorùbá jẹ́ or kí n fẹ́ nu mi dá wàhálà sílẹ̀ nílẹ̀ Yorùbá I will never do that bẹ́yìn ṣe ń bú Gani ká ní àwọn ọmọ Gani náà ní àwọn media personals and bloggers ní side wọn ká ní àwọn èèyàn ò bá ní ìwọ ọmọlúwàbí bíi tiyín ni táwọn ò ní manners bíi tiyín àwọn náà jáde wọn á máa sọ̀kọ̀rọ̀ padà nǹkan wà ní nítumọ̀ nǹkan ò ní nítumọ̀ kí ló dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn náà ẹ̀ dẹ̀ ń ṣe bárabàrà kiri. It's not fair now. Tẹ́bà ti lè dá sọ̀rọ̀ ẹ fi wọ́n sílẹ̀ tẹ́bà ti lè yanjú ọ̀rọ̀ ẹ má dákun eléyìí tẹ́wọ́n wá síta lójoojúmọ́ and as at yesterday I think yesterday media head Gani sọ wípé àwọn ò tí ì rí ìwé láti ilé ẹjọ́ up till this moment. But every day lẹ́yìn jáde ọlọ́ta Gani máa ṣe wọn Gani ti wà nílé ẹjọ́ báyìí Gani sunkún nílé ẹjọ́ ni o Gani wà ní kíní kan nílé ẹjọ́ ìgbà kan òkan lóòótọ́ olóyè Sunday Igboho ti kọ̀wé ìpẹ̀jọ́ but kóòtù ò tí ì fún Gani ní ìwé yẹn Gani dẹ̀ ní òun ti prepare ara ó ní òun ti prepare òun náà ti prepare òun náà ó ní àwọn legal kíní tiẹ̀ náà ó ní òun ti prepare ara láti jẹ́jọ́ yẹn because according to the audio tó jáde gan kátà yìí ò mọ̀ nìyẹn according to the audio ó jáde he said something in that audio nígbà tó ń bẹ nìyẹn sọ̀rọ̀ ó ní olóyè Sunday Igboho ṣe nǹkan báyìí I heard olóyè Sunday Igboho ṣe nǹkan báyìí but mi ì tí confam that statement lásán
ẹ lọ gbé lọ́ọ̀yà yín wá látọ̀run. Ó ti clear gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. That statement lásán ó ti clear gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. So mi wàá mọ reason tí ọ̀rọ̀ ẹ bọ́ mo ń wò pé sọ̀rọ̀ ẹ jù báyìí lọ ni. Èwo ló kàn yín gbàràn mi? That is just my question. Bàbá Gbàgede mọ̀, what is your own problem on this matter? Lady K, what is your problem? Yedidara, what is your problem? Baba Ikiti, yes, what is your problem on this matter? And but that guy in South Africa, tó pè rẹ̀ ní Àròlé Bàbá Tẹ́ntẹ́n. Kí ni problem yín? Ẹ dẹ̀ yẹ kó gómìnà Yorùbá. Ẹ̀yin náà lẹ dá Odùduwà nation rú. Ẹ̀yin lẹ dá Odùduwà nation rú. Where is Odùduwà nation today? Kò sí Odùduwà nation mọ́ sí báyìí. Ẹ ti wọ ọkọ̀ ẹ̀rọ, ẹ ti forí sánpọ́n. Àwọn èèyàn ò dẹ fúnra sí yín. Gbogbo yín jẹ́ òsà abroad. Bàbá Èkìtì nìkan ló wà lábroad. Gbogbo yín tí mo dárúkọ yìí ló wà ní Nàìjíríà ní mo dárúkọ yìí. Gbogbo yín jẹ́ òsà abroad. Ẹ níṣẹ́ mi kankan lábroad tẹ wà. Then coming on social media talking nonsense every time. Ẹ níṣẹ́ kan gidi tẹ̀ ń ṣe ń bẹ̀. Because you wanted to generate traffic on your social media platform. So ẹ máa máa fi ọ̀rọ̀ lójú, ẹ máa fẹ́ lójú, ọ̀rọ̀ tó wáyé kó yanjú, ẹ máa fẹ́ lójú tí yín. This is not fair. Ẹ ronú ọ̀la o. Kò sí àṣegbéláyé àṣepamọ́ lókù. And kò dẹ̀ sí nǹkan tó máa ń níbẹ̀rẹ̀ tó kì í nópin. Lónìí bá Gani àti Olóyè Sunday Igboho wọra wọn lọ ilé ẹjọ́ àbí bó máa pa ibì kan náà ló sá máa hẹ́ǹdì sí. Ibì kan tó máa parí sí. Kò sí nǹkan tó máa ń níbẹ̀rẹ̀ tó kì í nópin. So tẹ́ bá ń ṣe blogging ẹ gbọ́dọ̀ máa ro kíní yẹn mọ́ ọ̀rọ̀ tẹ́ bá ń sọ pé gbogbo nǹkan ló ní season. Kò sí nǹkan tó máa ń níbẹ̀rẹ̀ tó nínú ẹ̀. I could remember nígbà tí this set of people tí mo dárúkọ yẹn náà ni nígbà tẹ́ ń drag Àǹtí Dúpẹ́ Onítìrì lẹ́nu nǹkan nígbà tí ẹ̀yìn fi yín sílẹ̀ ẹ̀ tún wá topic mi ẹ̀ tún bẹ̀rẹ̀ tó bá tún yàn sí you look for another topic tẹ́ tún máa tún ṣe ẹ̀ sáà máa wá ibi ọbẹ̀ gbẹ́dùn kiri ẹ̀ máa ṣe rọ̀bọ̀ rẹ́bẹ̀ kiri. You guys should just stop all this nonsense. You guys should stop all this nonsense, please. Please.